ẹ kú ojúmọ́ máa o òní lọ́jọ́ kẹjọ nínú oṣù kẹwàá ọdún 2023 ẹ tún káàbọ̀ sórí ètò kókó ìròyìn tẹ́bi tá a ti máa mú kókó òkú tó yọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa fún yín Káríayé rédíò TV òun náà tún ni o òní ọjọ́ ìsinmi ọlọ́run elédùnmarè yóò jẹ́ kí gbogbo wa ká ní ìsinmi ayọ̀ ìsinmi ológo ó yá jẹ́ kí n bẹ̀rẹ̀ lápá àti bí o àjọ tí ń rí sí ìlòkulò oògùn olóró nílẹ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún àjọ NDLEA wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọ́n ti tọ́ sókè wọ́n tó ń fojú gbà o wọ́n ní ìdí pàtàkì táwọn fífi kélé òfin gbé Mohbad rèé o kó tó di pé ó kú o àwọn àjọ kan tí wọ́n mọ lámìítọ́ láwùjọ wọ́n ní ìdí tó fi jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ń fi orí fẹsẹ̀ kiri ọjà nípínlẹ̀ Èkó ìdí pàtàkì rèé o tí ó fi máa pọ̀ sí o a ní àfi tí ìjọba ìpínlẹ̀ Èkó tó bá lè ti àwọn ọjà kan nípínlẹ̀ Èkó pa o táǹkì epo kan tó gbé epo tó márùndínláàádọ́ta lítà ló déédéé ṣubú yakata o tó sì ń da epo inú rẹ̀ nù nípínlẹ̀ Èkó àwọn èèyàn sì ń bu epo ọ̀fẹ́ kí Ọlọ́run Elédùmarè kọ́ màmá sọ wa mọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn wọ́n ti fi kélé òfin gbé arákùnrin kan o tó ń ṣe fake alert fún àwọn èèyàn wọ́n ní kò dín ní èèyàn méjìdínlọ́gbọ̀n tó ti kú báyìí o tó ti lọ sọ́run ọ̀sàǹtẹ̀ o tí ẹgbẹ̀rún lọ́nà méjìdínláàádọ́ta tí wọn ò sì ní bẹ́ẹ̀ tí wọn ò nílé lórí mọ́ o látàrí òjò àrọ̀rọ̀dá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ tó ti wáyé láwọn ìpínlẹ̀ mẹ́tàlá kan o àjọ tí ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún àjọ NEMA òun ló sọ bẹ́ẹ̀ o ìròyìn eléyìí lọ́mọ̀gbẹ́nu tán tó ń sọ wípé àwọn ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ra yín o iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi kélé òfin gbé ọkùnrin kan kí ẹ gbọ́ kí ló ṣe látàrí pé ó ń sọ fáwọn obìnrin mẹ́fà pé ìwọ ni màá fẹ́ o ìwọ ni màá fẹ́ o ìwọ ni màá fẹ́ o ti ń dẹnu fún àwọn obìnrin mẹ́fà pé màá fẹ́ yín tó ṣe wípé òfúùtù bẹ́ẹ̀ tẹ̀ àásà tí ò ní kánì lérí tó ń ṣe fún wọn o láàárọ̀ tòní ẹ má ṣe tí ò ní ṣe o ẹ má ṣe tí ọ̀bùrúkọ yín jẹ́ o ẹ share rẹ̀ ẹ lọ́ọ́ follow wa lórí Facebook Káríayé rédíò TV kẹ́rẹ̀ tún subscribe sí YouTube wa Káríayé TV ẹ ṣeun gan ni o ẹ kú kalẹ̀ Ìdòwú Akérèmí ọgọ́lọ̀ representer ló kọ.